bá mi Arógundádé o. Abdulfatai Oluwashina mi chairman managing director of Asolo Hotel and Bar. Every 22nd of August ni àyájọ́ ọjọ́ tàbí ọ̀sáyé. Ẹ̀yin lọmọ Ẹ̀gbámọ̀rò lọ́tà, ọmọ Olúgbọ́njà bí ọmọ màjẹ́ tí mú mi kíkan, ọmọ Ẹ̀gbámọ̀ yímù lóró ń ké. Ẹ̀gbá tí ń fọ lájà, Ẹ̀gbámọ̀ níṣà bí àgbògbò àkàlà. Ọba márùn-ún ní bẹ̀lẹ́gbà Aláké, Olúbàrà ọba ni, Ọ̀ṣìlẹ̀ ọba ni, Àgùrá ọba ni, Olówó Òdùrú ọba ni, Aláké ìlú Ẹ̀gbá àjíǹde ara yóò máa jẹ́ kádé pẹ́ lórí ládéládé. Ẹ̀gbá ni mo dé tí mo sẹ́yìn orò tí ń ṣe Ètégúnmólú. Lẹ́lẹ́kínní mo ní káwọn bàbá yín wá fòrò ìwọ̀n mi. Wọ́n ní kí n gúnyán kó bẹ́lẹ́, kí n roga kán mi nìjọ. Mo gúnyán ó bẹ́lẹ́, mo roga kán mi nìjọ. Kàkà káwọn bàbá yín fòrò ìwọ̀n mi. Pẹ̀lẹ́bẹ̀ ẹ̀gì ni wọ́n gbélé mi lọ́wọ́. Lẹ́lẹ́kejì mo ní káwọn bàbá yín fòrò ìwọ̀n mi. Wọ́n ní kí n gúnyán kó bẹ́lẹ́, kí n roga kán mi nìjọ. Mo gúnyán ó bẹ́lẹ́, mo roga kán mi nìjọ. Kàkà kó fòrò ìwọ̀n mi. Pẹ̀lẹ́bẹ̀ ẹ̀gì ni wọ́n gbélé mi lọ́wọ́ o. Lẹ́lẹ́kẹta ẹ̀wẹ̀ wọ́n ní kí bàbá yín fòrò ìwọ̀n mi. Mo ní kí n gúnyán lẹ́bẹ́, wọ́n ní kí n gúnyán lẹ́bẹ́, kí n roga kán mi nìjọ. Kàkà kó fòrò ìwọ̀n mi. Pẹ̀lẹ́bẹ̀ ẹ̀gì ni wọ́n gbélé mi lọ́wọ́ o. Èmi ò mọ̀ pé mo mú lóró nké o. Nùmù lóró ń kùn o. Ẹ̀yin lọmọ orò tí ń pagi tí ń pọ̀pẹ̀. Ẹ̀yin lọmọ orò tí ń pa gbágùdá lórí kí bàbá tó bí yín lọ́mọ. Bí wọ́n ṣe ń ṣe ní Mẹ́kà ni wọ́n ń ṣe lẹ́gbàá Aláké. Wọ́n mọ̀ mí sẹ́mísẹ́mì ní Mẹ́kà. Ẹ̀yin ń mọ̀dọ̀ Ògùn lẹ́gbàá Aláké. Wọ́n gbọ́ Àràfá ní Mẹ́kà. Ẹ̀yin ń gorí Olúmọ lẹ́gbàá Aláké. Arógundádé sọ pé màmá àti bàbá ṣe púpọ̀ lọ́rọ̀ àwọn ọlọ́mọ Aláké sìn. Ayẹyẹ mọ́mọ́ mi ò mọ tí ká máa rojú kòrò máa wí kì í pò wìwí bẹ́ẹ̀ bá pa mí máa wí tẹnu mi. Wọ́n bí mi láké, mo gbó lẹ́nu bí ìjẹjẹ. Wọ́n bí mi ní bàrà, mo gbó lóhùn bí ọ̀jẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ sọdún ní lẹ́sẹ̀ mi ìtòwó tọmọ ti fọkànbalẹ̀ àyà. A ò ní gbọ́ kú àyà, a ò ní gbọ́ tẹbí tojúlùmọ̀. Ọlọ́run járe yín pẹ́. Ẹ̀yin ọmọ Olúmọ o, ẹ̀yin ọmọ Olúmọ ọmọ Aláké sìn, ẹ̀yin ọmọ Ẹ̀gbá ẹ̀ wò yàyà, ẹ̀yin ọmọ Olúmọ kí ni mo wí.